lọ gbà wọlé fẹ́. Bákan mi sí lẹ́jọ́. Ẹnì kí lọ́jọ́ bẹ́ẹ̀ lọ ṣe. Ọ̀hún ẹgbẹ́ lẹ́nu sì máa pariwo lẹ́nu lórí. Fẹ́yìn mọ̀ ní kò jẹ́ lẹ́nu lẹ́yìn. Ó máa pariwo lẹ́nu lórí o. Kí ló ṣẹlẹ̀? Fèyí ń gbà lóde. Bàbá! Ìyá! Yẹmi! Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta, okùn tẹ̀ sí, ẹsẹ̀ ti jáde. Kí ló ṣẹlẹ̀? Nǹkan tẹ́ gbé pamọ́ rẹ̀. Nǹkan tẹ́ kó pamọ́ fẹ́mi rẹ̀ àbí? Ẹ kó pamọ́ fẹ́mi. Ẹ jẹ́ mọ̀ mí o. Ẹ mọ̀ fi yẹ o. Ẹ mọ̀ fẹ́mi ò gbádùn rárá. Má bá Adeyemi dọ̀gba. Má bá Adeyemi wọlé. I swear to God, I'm gonna finish him. Kọ́sọ̀ máa fẹ́ kéré rí. Kí ló máa ṣe? Kọ́sọ̀ máa fẹ́ kéré rí. Ọ̀hún ẹ ṣe kọ́kọ́ wá mi. Ṣé wọ́n ẹ gbà? Kí ló ẹ gbà? Bọ́tà ẹ gbà. Bọ́tà mo kọ́ sí lọ. Kí ló wá ṣe bábọ̀ mi? Bí ẹ má bọ̀ mi sọ kí ni ṣèyàn èèyàn ló jíjà pọ̀ kó má bí tiẹ̀ ni. Sára filẹ̀. Ọlọ́run ló kún ṣọmọ. Kí ni gbogbo dáadáa yẹn? Rí pé ọmọ burúkú ni ọmọ. Ṣé kò sọmọ léṣe fún mi? Mọ́mí, mi mọ̀. Pẹ̀lú ọkọ mi pẹ̀lẹ́. Ṣé àdúpẹ́ ọmọ. Ẹni tí ọmọ burúkú ọmọ fi. Ẹ káàárọ̀ ma. Adeyemi. Ẹ pẹ̀lẹ́ ma. Káàárọ̀. Yes ma. Àlàáfíà làjí. A dúpẹ́ ma. Kò ṣe àná. Ẹ wo iṣẹ́ ni. Pẹ̀lẹ́. Ẹ wo iṣẹ́ tún ti yálé ni. Èmi náà ti rí pé o ti gbáradì. Ṣùgbọ́n mo ṣe ń lọ mo máa ya hospital. Máa gbé ìyá ìdìbẹ̀ kalẹ̀ wo nǹkan tó ń ṣọmọ. Wo á dáa fún ẹ. Tó o bá wá bá mi gbé wọn dọ̀hún, mo fọlọ́n bẹ̀ ṣe sùúrù kí wọ́n fúnra rẹ̀ kó yọjú sí dókítà. So nǹkan tó bá ti wí kò jẹ́ kémi gbọ́ lórí aago. All right. Mo tiẹ̀ mọ̀ páyọ̀ nínú kò ní sí láburú. Lágbára Ọlọ́run. Kò ṣe. Ìyá ò dẹ̀ bọ́ síta. Àbí kílẹ̀ tún ń wọ̀ tó yẹn látàárọ̀. Ẹ mọ̀gbà kan náà ń tọ́jú náà ń tọ́mú. À ń gbọ́mọ lọ sí hospital ó tún jókòó sí mi léjì dáa. Ṣé ló tún fún ọmọ mẹ́yìn ni? Ṣé kìí ṣe gbóná mọ́jú ni? Rárá mà kò rí lè gbóná. Ẹ ò mọ́ mi nǹkan tí mò ń bá fanú lé nìyẹn o. A ní ọmọ ní temperature. Ṣé níṣe ló yẹ kó tún pọ̀n sínú heat again kó tún fi heat mu àbí kó gbé dání kó máa gba atẹ́gùn díẹ̀díẹ̀. Sọ̀kalẹ̀. Ṣó ti yẹ ẹ sọ dání ṣe ni kò gbé dání. Àmọ́ tẹ bá wá ń bọ̀ kó make sure pé o fòrùn pa orí ẹ̀. Ṣó ti gbọ́? All right mami. Kò ṣe bàbá mi. Yeah, máa rí yín. Láṣẹ o. Madam báwo dẹ̀ níṣẹ́ ti wá òkè? Ti wá òkè. Bébí mi náà dẹ̀ ti wá òkè. Ìró nìkan ni mo rí, ọjà ń kọ́. Ẹ wo, ẹ má dà mí lóhùn. Àwọn gan ti béèrè lọ́wọ́ mi. Bọ̀ ìgbà tọ́kọ mi gbé mi wálé ẹ̀kọ́ mo ti gbàgbé ẹ̀sìn mọ́tò. Ẹ ṣe àti God bless you. Baby, ó dàbọ̀. Yẹmi, kí ló mọ̀ pa àwọn documents wọn wájú mi? Èmi ni mo sign wọn sir, but ọ̀gá mo fi ṣe lánàá. But Yẹmi, why tó ṣe máa sign ẹ̀? Ṣé o mọ̀ kí implication ni? Implication nìkan bẹ́ẹ̀ yẹn. God. Ọ̀gá ṣe rí mi ò pé bọ́bọ́ yẹn máa ṣe báyìí fún mi. Ó ní mo sọ̀rọ̀ ẹ̀ fún yín gbà yẹn. Kò ń ṣègbà àkọ́kọ́ tàbí gbà kejì rí tí máa fi ràn lọ́wọ́ tó dẹ̀ ṣe dáadáa. Ẹ̀kẹta ló disappoint mi. Yẹmi, ṣé wọn bí o ti kọ́ ẹ sí yọyọ báyìí? O Yẹmi, mo fún ẹ ní 48 hours. 48 hours kò fi gba owó sí àpò ìjọba. Ó mọ̀ pé àwọn auditors are coming for this week láti wá audit account. Ó mọ̀. Má kó bá mi náà. Ọ̀gá, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ̀yin náà lè máa ràn mí lọ́wọ́ sá. Iṣẹ́ rí mo ti lọ bá àwọn guys on several occasions. Níṣẹ́ náà ń gé mi báyìí. Mo ti sa gbogbo ipá mi ti fẹ́ pin. Ẹ jọ̀ọ́ ẹ fún mi ní little time. Màá gbowó yẹn jáde. Ṣùgbọ́n ẹ ní láti fún mi ní àsìkò díẹ̀. Ẹ ní dáràn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọ̀gá, ẹ jọ̀ọ́ ràn mí lọ́wọ́. Yẹmi, disappoint me.
ó disappoint mi gidigidi gan ni. Now ìrànlọ́wọ́ tí mo lè ṣe fún ẹ nìyí. Are you listening? Yes sir. Kò sú àwọn pípín ẹ̀ sí court. Kò dẹ̀ jẹ́ ẹlẹ́rìí ìjọba. Good day. Bàbá, ọjà rè. Ó dá lójú pọ́jà náà ni. Ọjà rè o. Ṣé rí bó ṣe wà yẹn? Inú mọ́tò ọkọ mi ni mo ti rí. Mi ìmọ̀ tó ní nínú wọn, but mo sure wípé ìkan nínú àwọn tó bímọ fún òun ló gbàgbé sínú ẹ̀. Èmi fẹ́ gbé mọ́tò jáde ni mo dẹ̀ rọ́jà lórí seat. Òun ni mo ṣe mú wá fún yín bàbá. Ìwọ fọkàn rẹ balẹ̀. Orúkọ àwọn tó lọ́jà náà lẹ̀. Àwọn tó láyé. Wọ́n fi wọ́n hàn mí. Mo ṣògbàgùn fún ọ ní òjẹ̀. Ìwọ ti kú náà ni o. Bàbá, ìkan wà ní wọn tó jáde ọlá. Èmi ṣọ̀pọ̀ òun gangan ló ní ọjà ẹ̀. Torí yẹn, lemọ́lemọ́ ẹ̀tẹ̀ ti pọ̀ jù. Mo dey stand ẹ̀ bàbá. Fọkàn rẹ balẹ̀. Kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àfàìdùn ọbẹ̀. Mo ṣògbàgùn fún ọ ní òjẹ̀. Ìwọ ti kú náà ni o. Iná òjò wọn lábẹ́ aṣọ. Wọ́n wá fakoto gbọ́ tí mu fún wọn. Wọ́n mọ̀ iwájú lọ lọ́gọ̀rọ̀gọ̀. Èmi ní ọgbàdùn. Ṣé bàbá? Ẹ̀yin tó láyé o. Táfẹ́ṣẹ́ níṣẹ́ láwùjọ òwú. Má jẹ́ kí n tán ẹ jẹ. Tí mo bá ti wà pẹ̀lú ẹ̀ báyìí, ṣé ló máa ń ṣe mí rẹ̀ ni pé látọjọ́ tí mo ti délé ayé mi ìròbìnrin. Of course, yẹ kó mọ̀ pé bó ṣe máa ń ṣe mí náà nìyẹn náà. Mi ò ní ìláṣẹ máa sọ yẹn fún ẹ. Wo Adéyẹmí, jẹ́ ká gbé ògbó yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan náà. Sórí ẹnu tí ń kun èmi àti ẹ̀jú ń gbòòrò o. And àwọn òmìkẹ́mi àti ẹ̀ ṣe ẹ̀ṣẹ̀ sí àpàtàn. Bẹ́ẹ̀ni ní sáyẹn tó máa fi bímọ. Irú ẹnu òṣìwò nìyẹn. Àwọn ẹnu tó bá ń kùn wọn akẹ́ ẹnu yẹn di wọ́n ń gbẹ́ náà. Kàn fi wá sílẹ̀ o. Ó mọ̀ yí pé tí mi bá máa súnmọ́ ẹ kí n máa fara rò ẹ́ kí n máa tún dà sí kí n máa lubricate ẹ. Báwo ló ṣe máa bímọ ẹ tó máa jọ mí? Ọ̀hún tí a bá ra bàtà tí ò bá polish ẹ̀ bàtà yẹn ò ní dùn ni. Adéyẹmí, kí ló ń sọ lẹ́nu tí ó dùn yìí? Báwo ni mo máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn? Wo èmi ò lè fi kábíyèsí lẹ̀ kí n wá fẹ́ o. Bẹ́ẹ̀ ni, bóyá ló mọ̀ pé gbogbo ìta ń ṣe eré ọwọ́ lásán ni. Dúró, ṣé nǹkan tó ń sọ fún mi sì ni pé oyún inú ẹ̀ yìí ò ní gbé fún mi, kábíyèsí ló máa gbé fún? Hey! Obìnrin. Adéọlá, my dear. Wo, Ọlọ́run ló fún wa. Ọlọ́run tó dẹ̀ fún wa kò kú lókè, ó máa fún lánàá. Wọ́n sọ pé mọ́ṣọ́ ti gbọ́. Jọ. Díọlá, aṣẹ́jú tí wọ́n á wọ ọ̀rọ̀ ẹ báyìí o. Aṣẹ́jú tí ń wọ ọ̀rọ̀ ẹ báyìí. Ṣé ètò súnmọ́ ẹkún yẹn ṣé kò tí ì tó ni? Ṣé tó o bá sunkún láti sìn títí di ọdún tó ń bọ̀, ìyẹn jí ọmọ tó ti ṣaláìsí ni. Ẹ sáà tẹ bá mi bẹ́ẹ̀ kó má sunkún wọn. Ẹ̀yin náà dẹ̀ jókòó síbẹ̀ dàdí, ó yẹ kẹ́ ti dálẹ́kun náà. Èmi ò fẹ́ nǹkan tó ń ṣe yìí o, mi ì fẹ́ nǹkan tó ń ṣe rárá àti rárá ni. Ọ̀nà àti dá nǹkan míì sí rẹ̀ lára ó ló ń bá bọ̀ yẹn. Ó ti tó ọ̀rẹ́ mi má bí. Adéọlá. Pẹ̀lẹ́. Dìde wá màmá. Pẹ̀lẹ́, ó yá dìde. Adéọlá, ojú mi. Mi ò láì fi nǹkan tó ń ṣe yìí. Káwù, mo ṣòro gbogbo ilé tó ń ṣe yìí nìsín. Ṣé a máa sọ wípé kò dùn èmi náà ni? Àmọ́ èyí tó ń ṣe yìí òun kọ́ ló máa jí ọmọ tó ti ṣaláìsí. Ọlọ́run ló ń fún wa, òun náà ló dẹ̀ tún gbà lọ́wọ́ wa. Adéọlá, bí ọlá dẹ̀ wà ń bẹ̀ fún wa. Lójú ẹ̀mí mi báyìí ọmọ yẹn á dirun àdìgbà fún wa láṣẹ Èdùmàrè. Wo ó dẹ̀ máa bí mi sí. Ṣọ́ọ̀ mi ti yẹn sìn, èyí tó máa dúró pẹ̀lú wa, Ọlọ́run á bá mi fi rọ́pò fún ẹ. Adéọlá, wojú mi. Ṣó. Kí ló ń ṣe ẹ ọmọbìnrin? Kí ló ń ṣe ẹ lálẹ́ yìí?
àtìgbà tí n ti dé mú kan ṣáà ń sún sí ẹ ọdẹ ń sún dànù mo ń gbé súnmọ́ ẹdẹ ń gbà dànù lọ́wọ́ mi kí ló ṣẹlẹ̀ kí ló ṣe é tó ń kanra. Yẹmi mo ti lóyún. Wow! Woo! Bravo! Ah, that's a nice one. And who is the lucky guy? Yẹmi, ṣé o ní láti máa béèrè pé who is the lucky guy? Ṣé o mọ̀ pé wọ́n ló fún mi lóyún ni? Jọ tó yọ lọ, má máa fi àwàdà ṣe yẹ̀yẹ́. Má máa fi àwàdà má yẹ kí bínú sí ẹ o. What do you mean? Farabalẹ̀. Ṣé mo bí ẹ léèrè question wá dẹ̀ ra answer ẹ̀ jẹ́jẹ́? Wá dẹ̀ sọ fún mi pé okay o, ìwọ ló lóyún o. Má ta pẹrẹpẹ jù. Àgbàdo tó bá ta pẹrẹpẹ jù á ta kù náà bọ̀ ó ń lọ lẹ́yìn ẹ̀. A máa take it easy. Okay, èmi mo lóyún mo ti gbọ́. Okay. Kí la fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà lẹ́sìn? Ṣe sí kíni? Tó bá fi ọwọ́ kan mọ́ mi mò ń gbé ọ lọ sí kóòtù ni màá sún ẹ sí kóòtù ni ó pààyàn ni ẹ. Don't even think about it. You're leaving my kid. Wo tó bá ní oyún mẹ́jọ fún mi mẹ́jọ pápátá ló máa bí kó lè mọ̀ gan lálẹ́ ká ní ẹyọ kan ló wà ńbẹ̀ màá sọ di méjì ká ní méjì ni màá sọ di mẹ́ta àṣekún là máa yó. Jẹ́mi o mí pé o accept me. Ó ti rẹ̀ mí jọ. Gbámú dànù bá mi sọ bí ọ̀rọ̀ gbọ́gù dànù kéré dáhùn máa ṣẹ́ pẹ̀lẹ́ wú o. But captain kí ló dé tí mò ń bá ẹ sọ̀rọ̀ látẹ̀kan tí o fèsì sọ̀rọ̀ mi. Joy sí wo ló fẹ́ kí n fọ mo lé sí wo ló fẹ́ kí n fọ o rí pé ká ni ẹ àti wọ àti kejì ẹ mo ṣe àì méjèèjì lóore ẹ dẹ̀ fi bí sú mi kí ló fẹ́ kí n ṣe. Hey listen guy case ti wà ní court lọ sí court kó lọ fèsì adájọ́ kó kó ara ẹ jáde kó lọ fèsì. jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ captain bóyá lọ sí court I'm less concerned about that. ìwọ ló máa dùn mí fún jù o ìwọ ti ṣe máa bọ́ lọ́wọ́ ẹ kí ló kàn tèmi pẹ̀lú pé bí àmọ̀ lọ́kọ̀ tàbí mi ò lọ́bọ̀ èmi á sìn ẹ́ débi pé ṣe máa bọ́ lọ́wọ́ ẹ. mo wá jẹ́ kó mọ̀ pé ẹni tó bá sọ pé orí ọmọjọ́ kan ò gbà kó orí ọmọjọ́ kan gbà kó nǹkan tó máa tẹ̀yìn ṣẹlẹ̀ láàmú. mo rò pé orí ọmọjọ́ kan yẹn burú orí pa àfibi ṣólóore ni ẹ bó tún ṣe lè sọ̀rọ̀ wájú mi yẹn àfibi ṣólóore ni wọ́ àti kejì ẹ pátápátá. See listen just get out of my office now. Kẹ́mi kó lọ́fíìsì. Yẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìwọ ìka burúkú yìí. Get out of my office. Mo sọ fún ẹ rí ẹ̀yin ìka àfibi ṣólóore yìí orí wọn bọ́ ṣe rí imú màníkà o kò yá gbóhùn àṣẹbí pàtó ló ṣe ti wá síbà tẹ́tí jà sí fáìdán yẹn kò yẹ kó rí mi ti pé pọ́nlẹ̀ ní ọ̀dẹ̀ mi ò mẹ́ tó ṣùṣù kalẹ̀ lórí àpàdé court idiots bunch of fools. ọ̀gá o ṣé kábíyèsí àti ọmọ ènìyàn yọjú sí wa. àti ẹ̀ wá mọ nǹkan tó ṣẹlẹ̀ tán yọjú sí wa látẹ̀ẹ̀kan. ó wá gà látàárọ̀ ó ti ń pẹ́ jù. àbí. ẹ má bínú wọn máa tó yọjú sí yín nísìn bọ́ ẹ jẹ́ ń wọlé lọ kí n lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀. ọ́fíìsì ẹ̀jọ̀ tó lọ lọ́rùn ẹ ṣàánú mi ẹ̀jọ̀ ẹ má dojú tì mí ẹ pa mí sílẹ̀ ẹ má pa mí síta ẹ̀jọ̀. bẹ́ẹ̀ni búkú ẹ̀ sọ ìkànnì ọmọbìnrin búkú yìí àwítán oníkèmí má dojú tì ẹ́ àbí ìwọ gan ló ń dojú tì mí. ọ̀rọ̀ ẹ yé mi ó bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ ni sórí tínú bá bí mi máa pariwo gbogbo àwọn alátẹnujẹ tó kó wá sáfin wọn á gbọ́n tàjọ sọ tó bá yá ẹ ọmọ àlè tó gbé wá wà gbé jáde. kábíyèsí rọra sọ̀rọ̀ ẹ má sọ bẹ́ẹ̀ kú dáa ẹ jọ̀ọ́ ẹ má fi mí ṣẹ̀sìn ẹ ṣàánú mi. ojú ẹ̀sìn ẹ̀ ti ń rọ̀ ó mọ ní o ó ti ń rọ̀ àwítán ó tún máa bí ọmọ náà ó wá jọkùnrin ọ̀rọ̀ ẹ yé mi ṣé wọn ò mọ̀ pé àwọn àgbà tó sọ̀rọ̀ wọn mọ tó ń sọ wọn ní bílé kan bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà tó bá dọjọ́ wájú á lóun fẹ́ gorí àpèrè bàbá òun fẹ́ jọba ìgbà ló ń pa o ẹnìkan kì í pa o irọ́ lẹ pa. kábíyèsí ọmọwálé aládìsíní ti ìlú ìdòfẹ́ ó yá ẹ dìde kẹ wọnú ilé kẹ pààrọ̀ aṣọ yín kẹ wá fi ọwọ́ ara yín gbé ọmọ yín kẹ bá lọ sọ lórúkọ nsàlẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ àlejò. ó ti àmọ́ tó wà nù mí. kí ni ẹ. ṣé n sọ. ó yẹ sọ. Adeyemi Ọmọwálé.
àwọn àlejò tí gbélé ti ń dúró wọn ní ṣe nǹkan mi dùn. Mo ń bọ̀. Olólè ayé gbọ́, aráàlẹ̀ wa ò dẹ́fẹ́ sọ ṣe. Adé orí rẹ̀ máa lọ ṣìbọ̀, adé bá ṣìbọ̀, ẹlòmíràn ni ó dé. Iye ó gba kinní kan gbọ́ láyé tá wà yìí o. Ọ̀pọ̀ ènìyàn tó ń sọ páwọn olórí ọkọ tán bá yẹra wọn wò. Wọ́n á rí wípé ayé kọ́. Kí ló dé dání? Ẹ tó ń jẹ yín. Látàrọ, kí lẹ̀ ń ro? Diola, mi ò lè jẹ. Kí ló dé tẹ́ lè jẹ? Ṣé mọ̀ pé ọ̀rọ̀ kì í tóbi káfọ̀bẹ̀ bò? Ẹni tó bá dẹ̀ máa sìnyàn, èèyàn kì í fara pamọ́ fún. Nǹkan tó bá wà ń bẹ̀ ní kẹ́ sọ fún mi. Ẹ̀rù ti Tinúkẹ́ mọ́ mi lára. Kẹ̀dẹ̀ tún ro ti Bíọ́lá tó wà ń ta. Èrò náà dá fara. Adéọlá, ẹ̀rín òjọkọ ọ̀nà. A bí ẹ̀rín múnú ọkàn dùn. Ṣé o mọ̀ kan ṣá? Ká níwo ni mo lọ kọ́kọ́ pàdé lóbìnrin. Inú mi ò bá dùn. Níṣe ni mi bá fi ẹ ṣàyà tí mi ò dẹ̀ ní fẹ́ lómi ilẹ̀. Torí gbogbo ọ̀nà ló fi múnú mi dùn. O kì í yọ mí lẹ́nu. O kì í dà mí láàmú. O ń bá mi jà, o ń fún mi wàhálà. Bó tẹ̀ jẹ́ pé mo máa ń ṣẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Síbẹ̀, o ò wojú mi rí. Ṣé mọ̀ pé ẹ̀yin náà ẹ máa ń múnú mi dùn? Ẹ dẹ̀ máa ń tọ́jú mi ní gbogbo ìgbà. Bó tẹ̀ jẹ́ pé ẹ̀kọ̀ọ̀kan ni máa ń rí yín. Àmọ́ ẹ̀kọ̀ọ̀kan tí máa ń rí yín yẹn, ó tún cover up gbogbo ìgbà tí mi kì í rí yín. Adéọlá. Sá. Ẹ̀rù ń bà mí. Irú ẹ̀rù wo ló ń bà yín? Ẹ̀rù ọjọ́ iwájú àwọn ọmọ mi ló ń bà mí. Ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ o. Ẹ̀rù ọjọ́ iwájú àwọn ọmọ ṣe máa bà yín. Gbogbo wa pátápátá bá ṣe wà yìí. Ọjọ́ iwájú wa ọwọ́ Ọlọ́run ló wà. So ẹ fọkàn balẹ̀, ẹ má bẹ̀rù. Adéọlá. Ó ṣàrántí case tí mo ní ní court pẹ̀lú àwọn guys méjì kan. Ṣé ti tàwọn Mr. Kọ́láwọlé àti Ewúdùn ni? Àwọn méjèèjì ojoojúmọ́ náà fi ń ṣẹ̀rù bà mí. Ojoojúmọ́ náà ń dín kùkù lájà mọ́ mi. Ti fèyí náà gbẹ̀yìn o. Ìyá tí mo gbé sílé tí mo gbé ìyàwó. Gbogbo pátápátá ni mo kàn rò pọ̀ tó ń bà mí lẹ́rù. Àti pé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ mo tún ti fàjẹgbọ́n kan. Ìjọ̀gbọ̀n kẹ̀. Kí ló ṣẹlẹ̀, irú ìjọ̀gbọ̀n wo ni? Diola, mo tún ti fún yàn lóyún. Àṣírí ìyẹ́pọ̀, congratulations. Olùládé Ọlámọ́lẹ̀ lọ́tẹ̀. Why not? Inú mi dùn sí, of course. Èmi tẹ̀ sí ń bẹ̀ celebrate ẹ̀, mo ti ń ṣe wọ́n fún ẹ bí already. Anyway, mo ní gift tí mo fẹ́ fún ẹ, ṣùgbọ́n mi lè máa sọ ẹ fún ẹ lórí fóònù. No, wàá dúró ní òun, wàá pàdé club, tàbá pàdé club. Kò sí wèrè. Àṣírí, okay now, later now, yeah. Ẹ dúró náà, ta ló tún bímọ? Jọlá, of course, ìyàwó Yẹmí. Ó bí ọkùnrin làǹtìlanti lánàá. Ẹ wo, kò máa sí nǹkan tọ́lọ́run ò lè ṣe o. Ọ̀rọ̀ Uncle Yẹmí máa wá yà mí lẹ́nu gan ni. Abẹ́rẹ́ bọ́ ṣe wá bímọ bí eku ẹ̀dá bá. Eku ẹ̀dá báwo? Obìnrin dé. Tí ó bá tóbìnrin mi wò, báwo ni a ṣe fẹ́ mọ̀ pé action wà lára ọ̀rẹ́ mi? Ọkùnrin. Ṣé Ọlọ́run ọba kọ́ ló ń ṣọmọ? Òun ló ń ṣe. Ẹ wo, ẹ jẹ́ kí n lọ gbé nǹkan tá a máa sè sórí iná. Kò tí ì sóúnjẹ lórí tébù. Ìwọ obìnrin máa kí n bínú sí ẹ. Ẹ má bínú. Ilé ń pa mí gan. Bá mi gbé kíní kí n tẹ kọ́kọ́ máa fi ṣe kíní lọ.
Mọ́mí, orí ìrònú iná lẹ ṣì wà. Ìgbà wo lẹ wá fẹ́ stop ẹ̀gàn pàápàá? Ẹ̀dẹ̀ àwọn pé mi àti yín nìkan lájọ wà nílé ọmọ kékeré ara mi. Mi ò ṣe kí ó dìgbà tí máa lọ pé gbogbo ara bakery wà fún yín sí kẹ́ tó dákẹ́ kẹ́ tó. Mọ́mí. Kí n má sunkún Adéọlá. Èmi àti bàbá Yẹmí ò jọ sọ. Ó sọ mí sí kólóbó. Ó wá sọ mí dòpọ̀ ọ̀sán gan. Ẹnì kejì mi nìyẹn. Ẹnì kejì mi, ọlọ́rọ̀ mi. Ẹni tí mo fi ṣe kejì ara nìyẹn. Ọlọ́kọ mi. Mọ́mí ni wọ́n ṣì ń ronú náà. Wọ́n stop. Mo ti fẹ́ mi ò rí àkókò kí wọ́n náà wá kó àtẹ̀sí wọn. Èèyàn máa bẹ̀ wọ́n wọn dákẹ́ pé wá òun ti sún mi. Ó bá má pè Yẹmí. Ó bá má pè nílẹ̀. Ẹ̀pẹ́ inú dákẹ́. Adéọlá, kí ló ṣọkọ ẹ tí ó ti dé? Àbí ṣó sọ fún ẹ pé òun ní wá mọ́ ni? Rárá mà wọ́n sọ fún mi pé àwọn ò wá mọ́ wọn. Nǹkan tó sọ fún mi ni pé àwọn máa tètè dé ká lè bẹ̀rẹ̀ kò kárí ètò ìsúná ọmọ Jọkẹ́ lọ́la. Kódà wọ́n ní èmi pẹ̀lú àwọn ogun àjọ máa lọ sékòó lọ́dọ̀ àwọn ìyá àkókò ni. Ó dà kò burú. Tó bá ti dago 8 alẹ́ tá a bá ti rí a jẹ́ pé kò wá mọ́lé nìyẹn. Ìwọ náà mọ̀kọ́ tó ní pé Yẹmí ò láìkí ìrìn òru. Nǹkan tí màá suggest ni pé tó bá ti di ní kùtùkùtù àárọ̀ ọ̀la kí wọ́n tètè gbéra kó lọ wọ mọ́tò kó máa lọ sékòó. Àmọ́ tó bá ti dẹ́kun kọ́kọ́ gba ọ̀dọ̀ Àdùkẹ́ kó sọ fún pé mo ní kó tẹ̀lé ẹ pé ìwọ àti ẹnì kẹjọ lọ sọ́dọ̀ àwọn ọlọ́mọ. Tẹ bá wá débẹ̀ kẹ́ fi iṣẹ́ mi jẹ́. Kẹ́ ní mo ṣì wà nílé opó ni o ní ò fi jẹ́ kémi fúnra mi wá. Ṣùgbọ́n màá ṣe bẹ́ẹ̀ ṣe sọ. Màá kọ́kọ́ lọ sílé àǹtí Àdùkẹ́. Àmàlà tí mo ní kò rí fún mi kọ́. Mo ti bá yín rò, mo ti bá yín gbé sínú kúlà. Ìwé ra wígì lèmi o. Ara nǹkan mi máa kanra mọ́ yín o. Ìyàwó mi. Ẹ máa kú jókòó. Yóò kú dá fún gbogbo wa. Ẹ̀yin àlejò wa káàbọ̀. Yóò dá fún gbogbo wa. Àbí ṣe kó dànù. Iye kan dé báyìí kò ní fẹ̀rẹ̀ wu alẹ̀. Yóò dá fún gbogbo wa. Akúnàwó náà. Mọ́mí, Yẹmí ò ti tẹ̀lé yín wọlé. Tó débi báyìí sí máa wọrí. Ọmọ wọ́n ti Yẹmí ṣe ń ṣe báyìí. Orí adébí báyìí. Látàárọ̀. Ẹ dákun tó lọ lọ́wọ́. Bàbá ọmọdà. Dádì ó ń bọ̀ lọ́nà sà. In fact, ṣé la rò pé a máa bá ń bí? Ìgbà tí mo á dẹ́nu ọ̀nà tí mo pè é sí olóhùn gan ti wà lọ́nà. Ẹ dákun torí Ọlọ́run. Sí ọjọ́ súnmọ́ ọmọ ẹni ó wá gbọ́jọ́ tá a máa ń dájọ́ fún. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní òwúrọ̀ kùtùkùtù báyìí ńlá tí máa sánmọ̀ tó bá gbẹ nítorí pé tó bá dọ̀sán ṣe ni máa ń gbẹ kí máa ń rún. Kò ní ṣe é sánmọ̀. Àsìkò ara là búra ẹnìkan bùsàn kó ń gbẹ ẹrù. Ẹ wo dádì ẹ ní bínú ni mo mọ kó máa tó débi gbà kó gbé ọmọ yìí kó fún lọ́yàn. Ẹ dákun gbogbo àtàjókòó yìí níṣẹ́ ló yẹ ká bá wà bọ́ ọmọ kalẹ̀ kó ti wà ń bí ṣáájú gbogbo wa bó ló ṣe wá rí báyìí. Ẹ dákun ẹ má sọ mi lẹ́nu ẹ má sọ mi lẹ́nu ẹ dákun torí Ọlọ́run ẹ má sọ mi lẹ́nu. Bọ̀dá mi ẹ ní sùúrù ẹ ṣẹ́gun bó ṣe ń bẹ̀yìn látàárọ̀ wọ́n ní àbọ̀ lọ́mọ máa tó dé ẹ ní sùúrù. Gbẹ́nu rẹ sọ̀hún gbẹ́nu rẹ gbẹ́nu rẹ sọ̀hún lẹ́nu wọ táwọn bá tiẹ̀ ń sọrú ẹ̀
lẹ́nu orú ìwọ náà wọ́n sì mọ̀ mú ẹsẹ̀ jẹ́ mọ́sálásí wa kódà ó yẹ gbogbo àwọn aláàfáà tó ti wáyé àná ẹ fẹ́ dójú kìí nílẹ̀ dákun. ẹ wo dáàdì ìgbà tẹ́tí ní ẹ máa pe àwọn aláàfáà tẹ́mi dẹ̀ ti wà lórí ìjókòó ẹ lọ pè wọ́n kán tó débí báyìí mo nígbàgbọ́ pé Yẹmí náà máa débi àbí á débí báyìí sìn. ẹ pè àwọn aláàfáà. bẹ́ẹ̀ni ẹ pè wọ́n ká bẹ̀rẹ̀ ètò ẹ pè wọ́n á tó débí sìn. ó bá rí bẹ́ẹ̀ ẹ dákun ìwọ bá lọ sọ́dọ̀ àwọn aláàfáà sọ fún ọ pé àti ṣetán pé kó dá àwọn là ń jókòó dé ìtọ́ tí mo tú lẹ̀ tó bá gbẹ kó tó dé ọ́ rí bínú mi ẹ dákun má bínú òjì ẹ má bínú òjì. àwọn ọ̀rẹ́ máa dé bí sìn. àwọn ìfìgèdè náà. ó máa dé ní sìn máa wọ ẹjọ́ bẹ́ẹ̀ wé àwọn aláàfáà máa dé ní sìn. ọlọ́run ọba o. àwọn aláàfáà dé ní sìn olúkú. sẹ́yìn náà rí báyìí sẹ́yìn rí báyìí bóun nínú rẹ̀ ti fẹ́ dùn. Yẹmí báwo ló ṣe wá ṣe bẹ́ẹ̀ yẹn ń jẹta tó yọjú sí súná ọmọ ẹ̀ ó dójú tì wá o. sísá mi ẹ̀yin máa dé tí o ẹ dé tẹ máa ṣe ọ̀rọ̀ ní 2 raised to power 2 tẹ máa ṣe lálágbèéká ẹ̀yin tẹ máa fún ní weight tó bí ò ṣe ní weight ó yẹ kí ẹ mọ orú ìyàwó tí mo ní nà. wàhálà wa àti fèyí nìyẹn nítorí mi ò mọ orú ìyàwó tó ní tó lè control tó ti torí ẹ̀ tó kàn jẹ́ kọ́mọ ọlọ́mọ kó kàn máa sunkún dànù tó wá sí súná ọmọ ẹ̀. Ọlọ́run ò ní ṣe ọ̀rọ̀ ẹ̀ lọ́rọ̀ ẹ̀kún. àmín. ó máa yọjú sí wọn ṣó ti yẹyin ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ń jọ yẹn ò yí ṣe èmi náà sọ pé mi ò wá fèyí kàn gbé wa ẹ̀dẹ́ ni ẹ wò mo ti múra tán báyìí bó ṣe kí fóònù mi mọ́lẹ̀ nìyẹn àti kí mọ́tò àbábẹ̀rẹ̀ sí ní fàwálà burú ó ṣàyọ sims méjèèjì tí kí n tẹ́ pé pé sista ẹ máa bá nǹkan lọ máa jọ yín o bó ṣe destabilize mi ní ọjọ́ yẹn nìyẹn ó bá tilẹ̀kùn mọ́ mi mo gbálẹ̀kùn títí kò dáhùn mo ti ẹ̀kọ́ rò pé àbí kí n gbé petrol kí n bù sínú lẹ́yìn kí n dáná sun káà méjì jọjú náà pọ̀ ni. Ọlọ́run ní já ríru ẹ̀. mo wá rò pé ẹ kàn máa ní ó bá dẹ̀ ti dúró kó gba kámú kó má wulẹ̀ wá bí némi so ọ̀rọ̀ mọ̀ ọ̀pọ̀ ọ̀tí ẹ máa sọ nìyẹn òun ni mo ṣe kúkú ṣe bẹ́ẹ̀. ádà kó wá bó ṣe máa lọ tún ọ̀rọ̀ ara ẹ̀ ṣe tún lé ẹ̀ tò kó dẹ̀ lọ bá ìyá àti bàbá ìyàwó ẹ̀ kó lọ bẹ̀ wọ́n dẹ́nu ọmọ yẹn bó ṣe máa bẹ̀ ọ́ ọmọ yẹn sunkún gan-an irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò dáa wá tiẹ̀ sọ fáwa. Ọlọ́run ló ń bá gbogbo ẹ̀dá tolé ẹ̀ kò sẹ́nìkan tó lè tolé ò sí àfi Ọlọ́run ló ń tolé màá dẹ̀ lọ tún ara mi ṣe lọ́dọ̀ àwọn àna mi ṣé gbọ́. ó máa bẹ́tà o. ẹ wò ó ṣe rí ẹ sì máa ṣe ọ̀pọ̀lọpọ̀ nímì kódà ẹ máa ṣe ń lo òyìnbó tí mi ò ní síbẹ̀ ṣe rí léyìí tí mo gbé dání ọ̀pálù tó wà lọ́wọ́ mi máa fi kọ́ everybody lọ́rùn kiri ni ọ̀rọ̀ ni máa fi dá. ẹ mọ gangan ẹ wo mo ti ṣe ṣàfọkànbalẹ̀ ẹ bá mi wá tí máa jẹ. ẹ wò àǹtí mi mẹ́ta mo rí náírà tẹ́lẹ̀ kíkà lórí bẹ́ẹ̀dì. mẹ́ta lórí bẹ́ẹ̀dì jùlọ kí ló dé tó lè lo instinct ẹ̀ ṣé aṣọ mẹ́ta lọ́mọ mi máa wọ̀ ni ọmọ lọ sínú kíní ẹ̀jà rẹ kó lọ kó aṣọ ẹ̀ kó fọ gbogbo ẹ̀ àti tó dọ̀tí àti tí ó dọ̀tí ni kò fọ. ìgbà tẹ̀mí kẹ́ fayọ tó pọ̀ kílítẹ̀ kó gbogbo ẹ̀sìtà lẹ́ẹ̀kan náà. ìwọ lọ sínú box ẹ̀ sìn kó lọ kó gbogbo ẹ̀ kó fọ ṣó ti gbọ́ tó bá yá sí ẹ̀ máa pìtàn èmi mo fọ pátá ẹ̀ èmi mo fọ ṣe nìkan. táìmù tí a bá fẹ́ jáde lọ́wọ́ àwọn ènìyàn pẹ̀lẹ́ títí ẹ o fẹ́ lọ bá àwọn boyfriend tèmi wà lára mi. Tálẹ̀ yan tálẹ̀ ni náà. ẹ jọ̀ọ́ sà mo ní kí n wá bẹ̀yìn ni torí Ọlọ́run ẹ má bínú sí mi ẹ dáríjì mi àṣìṣe ni ẹ̀yin tí ẹ dẹ̀ jù wá lọ náà lẹ sọ pé àṣìṣe ò lọ́gà ẹ jọ̀ọ́ sà. wo bí dìde ńlẹ̀ èmi kọ́ ló máa dọ̀bálẹ̀ fún un ìdọ̀bálẹ̀ ṣe wà àti pé ó ṣẹ̀mí rárá sórí ìyàwó ẹ pẹ̀lú ìyàwó tèmi tó jẹ́ ìyá ìyàwó ẹ àwọn ló ṣẹ̀ ó ṣàwọn pé ọkùnrin lèmi èmi ò ríro ó ṣẹ̀mí àwọn ni kò bẹ̀ ó yẹ báyìí àwọn ni kò bẹ̀. Yẹmí so ìwọ lè padà wá. kó lè burúkú ẹgbẹ́ mi jọ. má bínú jọ torí Ọlọ́run. Yẹmí ò fi ajẹ́ mi gan ò fi ajẹ́ lẹ́dàá mi ọmọ orí ìyàwó tó nílé wọ́n fi títì ẹ̀ wọ́n fi kó bá mi ó dẹ̀ mọ́ papọ̀ lọ́wọ́ àwọn òbí wa Yẹmí wọ́n á lóyún fún ẹ tán wọ́n ò pé tí máa lọ àbọ̀ tó yẹn ó lè lead to death
mi ì dẹ̀ fẹ́ ṣe ẹ̀yìn wọ́n fìyà jẹ mí màá ní kọ́ lọ fìyà jẹ ni. má ní kọ́ lọ́n fìyà jẹ mí má ní kọ́ lọ́n fìyà jẹ mí ó mọ̀ pé mi náà pọ̀ lọ́wọ́ àwọn òbí tèmi náà mo bá ní kọ́ lọ́n fìyà jẹ mí sìn ìyá tó máa jẹ ọmọ tó gbé dání ọmọ ọlọ́mọ tó dẹ̀ wálé ayé ẹ̀ kó wá jìyà àdúrà náà ni kò máa ṣe fún mi àti pé ìyá tó jẹ mí gbà tí mo fẹ́ wá síbi tipátipá ó mọ́ Ọlọ́run ní jẹ́ òṣè wọn wọn ní tilẹ̀kùn mẹ́kan fi kọ́kọ́rọ́ pamọ́ èmi ní wọn kan tó jù mí rí o ṣètúbọ̀ so gbogbo yẹn náà ló wọn máa rò má bínú jọ wọ́n dẹ̀ ní tí ẹlẹ́bi bá ti mọ ẹ̀bi ẹlẹ́bi kò yẹ kó tún pẹ́ lórí ìdọ̀bálẹ̀ mọ́ mo ti gba ẹ̀bi mi lẹ́bi jọ má bínú mi ní ṣe bẹ́ẹ̀ fún mi jọ tó rọ lọ jọ má bínú ọmọ mi ló ń kéyìn dádì ti dé ṣùgbọ́n ìwọ tó yẹ kó máa prepare bá ṣe máa yọ ẹsẹ̀ ọmọ tá a máa sáré ṣèmí lónìí kíákíá ẹ̀kọ́ ọlọ́run má ṣe lé létí kan ìwà ń bínú tó lè ọ̀nà bá ń ṣàgbọ́mọ mi wá. má gbé òkú bí fún bàbá mi ẹ dán wálé. Daddy has come. Yes. Daddy títí pẹ̀lẹ́. So daddy àwa gbé jáde a lọ ṣe shopping okay gbogbo nǹkan tó yẹ kó wọ́njọ́ nímì ẹ̀ tó wọ daddy á lọ rà fún ẹ dálẹ̀ lẹ́yìn náà kò tiẹ̀ mú yẹn dání náà. Mọ́mí nǹkan. Mọ́mí ti jáde wọ́n ló ń dúró dé látàárọ̀ ìgbà tó dé náà jáde. Wọ́n ti jáde àbí àtúgbà ọ̀gá tó ní. Ọmọ ọ̀sálẹ̀. Alẹ́ wọn bá dé lóru màá dúró dé wọn títí daddy has come. Ṣé gbọ́? Adeyemi sọ fún mi náà ṣé tó bá ní àǹfààní láti gba Adeyemi ní jìdìyàn lọ́wọ́ mi wàá gbà. Ronke má máa bí mi lè question yìí mọ́ náà o ti bí mi títí ńgbà tó wà ní oyún ṣé máa ń sàlọ́ ni mò ń fún ẹ níṣẹ́ ní gbọ́mọ́ mi bẹ́ẹ̀ ni mo bí tí máa máa fi kan ta fàlà ọmọ mi ni màá má gbà. o máa ń fàwàdà ṣe yẹ̀yẹ̀ ṣá wàá gbọ́mọ lọ́wọ́ mi. ta ló ń fàwàdà ṣe yẹ̀yẹ̀ I'm telling you the truth kábíyèsí ọkọ ẹ̀ ó mọ̀ pé èmi ni mo lọ́mọ mi ó dẹ̀ mọ̀ pé òun ò lè gba ọmọ àlè sí abẹ́ òun ló ṣe sọ lórúkọ mi. dákẹ́jàre o ti máa ń sọ nǹkan tí mi láì jù kí ló dé èwo ni ti kábíyèsí inú ọ̀rọ̀ lẹ̀ ṣé o máa gbọ́mọ lọ́wọ́ mi mo béèrè. Àròkẹ́ náà máa gbọ́mọ mi ó mọ nǹkan lójú mi ti lórí ọ̀rọ̀ ọmọ ni lọ́wọ́ tí n wáyé kí n máa bẹ gbogbo ẹ̀bí ṣu ni tí n má lè bí ọmọ 1 million mi ò máa nǹkan máa pè mí bàbá ọlọ́mọ 1 million gbogbo anything tọ́lọ́mọ bá ṣe fún mi lọ́mọ báyìí n má gbà ni. wàá gbà. àìṣe kékeré ògbó èèyàn ń ṣe ni kí n tó ju doro sí kànga kí n tó fi fa mi ó mọ̀ pé iṣẹ́ ńlá ni mò ń ṣe ni wọ́n bí pé ṣe máa gbọ́mọ òkè òkú ló kúrè bàbá ọmọ ló lọ́mọ o I own my son and one day I will take him. màá claim ọmọ lọ́wọ́ tèmi. màá claim ẹ̀ tí n bá claim wọ́n tó lọ́mọ gan wo ó tẹ ń jẹ́ kí inú máa ṣe mi bákan jẹ́ ló gent jèrè rọ̀rọ̀ wo ló ń sọ yẹn. ẹ gbà mí ṣé ṣe pé wàhálà lọmọkùnrin fẹ́ dá sí mi lọ́rùn ṣá bó ṣe ń ṣe yìí tó bá dọjọ́ iwájú á máa gbọmọ yìí lọ́wọ́ mi gbogbo ayé wa mọ̀ pé ọmọ àlè ni mo gbé fún kábíyèsí ẹ tí rẹ̀ bá ṣẹlẹ̀ mo fẹ́ fojú sí dán ìtìjú ńlá gbà nìyẹn o. mo sọ náà pé nọ́mbà is strange màá stọ̀ yẹn sí tàbá máa fi sọ̀rọ̀ tán. Yẹmi kò fún mi ṣé Yẹmi ló bèrè ìbẹ́yẹn láì fi dà lálẹ́ gàràgà. Yẹmi ò bá kí n dúró lé ní weekends. Irọ́ o kò kí n gbélé mọ́ weekends o mo ti bàjá títí ó ti sú mi. Kò dúró lé mọ́ ọ̀dọ̀ àwọn parents ẹ̀ ló máa ń lọ ibẹ̀ ló ń jókòó sínsìn o ò lè rí Yẹmi lé by now. Ọ̀rẹ́ ìwọ náà chẹ́ẹ̀kẹ́ èèyàn mélòó ni mo fẹ́ máa bá jà no èèyàn mélòó ni mo fẹ́ mórúkọ ẹ̀ lọ sọ́dọ̀ babaláwo I'm tired I'm fed up mo ti bá gbogbo èèyàn jà tán náà wo sori nǹkan iyọkọ péré báyìí ló dá mi lójú and that is kàkà kí Yẹmi borí mi èmi ni mi máa borí Yẹmi kàkà kí Yẹmi pa mí mo make sure pé mo pàdánù mi ò lè wá ní high blood pressure nbo
ti gbọ́. A store number ẹ̀. Ó ṣe ọ̀rẹ́ mi. I'm good. Bye. That's already done. Adeyemi, kí ló ṣe? Yemi, baby, what is it? What is it? Water. You want water. I'm coming, water. Baby, come. Yemi, drink water now. Take water. Oh, then mommy. Yemi. Oh, baby. Just hang on. Hold on. Yemi. Oh, my phone. Oh, God. Yemi, just hang on, please. Mo ti fẹ́ máa lọ. Ṣé mọ̀ pé ìyá àgbà nìkan ló wà nílé, wọ́n dẹ̀ ti máa fojú sọ́nà. Happy birthday in advance, ma. Thank you, my dear. Tó bá ti kú bí 3 days, má ti tètè wá so that má lè help yín àwọn nǹkan tẹ́ bá fẹ́ ṣe. Mo ti ẹ̀ jẹ́rìí wọn tiẹ̀. Nísìnyí o ti sọ màmí dínà nínú nìyẹn. Wá ń ṣe sisi káàkiri. Well done. Anyway, mi ò fẹ́ fi pariwo, so má bá mi fi pariwo. Mo kàn fẹ́ mark birthday mi ni. Anyway, since o ti fẹ́ máa lọ, èmi náà mo fẹ́ dé tẹ́jú oṣù láti ra nǹkan jẹ́ kó gbogbo ẹ̀ dé yàrá. Mommy. Wait. Jẹ́ ọlọ́mọ bìnrin jẹ́ sáré bí kọ́ ẹ̀. Hello? Àwọn flasher yẹn ló máa jẹ́. Ó jẹ́ ká tètè máa lọ. Who is this person? Hello? Yes? Èmi lẹ̀gbọ́n ẹ̀. Kí ló ṣe? Sick? Níbo? Mo ti dé tán. Ká ni ẹ wá? Kí ló dé mọ́ mi? Yẹmi ni Adeyemi ọkọ ẹ̀. Ọkọ mi. Wọ́n ló sick. Wọ́n ló wà lọ hospital. Mo ti mọ̀ pé fèyí ṣara ló máa ń pa Yẹmi. Àǹtí. Kó lè dé. Ọkọ mi. Bá mi sọ fún dáàdì yín. Bá mi sọ fún dáàdì yín. Ẹ take care of you. Ẹjọ́ máa ẹ má fún wọn wà lára. Kò sí wàhálà màdà. 5 minutes mo fún yín kẹ́ fi bá wọn sọ nǹkan tẹ́ máa bá wọn sọ. Ṣé ti gbọ́? Torí wọn ò tí lè sọ̀rọ̀ dáadáa. Okay, àwa náà ní pẹ́. Ṣé wọ́n kọ́ ló pè mí lẹ́ẹ̀kan yìí? Rárá mà, nọ́ọ̀sì kejì mi ni. Ìyá ìwọ ni. Bẹ́ẹ̀ ni, èmi ni mo pè yín mà. Ọlọ́run àtúntì ẹ̀ náà ṣe. Àmín mà. Ẹ kú sọ́jú. Ọmọ adé fún wa láfíà mà.
adúpẹ́ o ṣe Yẹmí pẹ̀lú náà àkókò mú ẹ lára yá àní rí wàhálà. ṣé dókítà tún ti yọjú sọ́kọ mi? Bẹ́ẹ̀ni ma. Okay, and ṣé ẹ̀yin náà yọjú sí from time to time? Bẹ́ẹ̀ni àwọn nọ́ọ̀sì ń yọjú sí wọn. But ma, àlejò wà lọ́dọ̀ wọn o. Àlejò? Ta ló fún àlejò ní permission láti yọjú sọ́kọ mi? Ẹ má bínú. Ṣé ẹ̀yin lẹ permit àlejò láti lọ sí ọ̀dọ̀ ọkọ mi? Ẹ má bínú ma. Yàrá ma. Orí pé ó ga lára matron gan. Wọ́n kàn máa pariwo ni. Má dà wọn lóhùn ọmọ ojú kan ṣáà máa lejú kòkòkò bí nǹkan mi. Sister, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Wọ́n bá mi tọ́jú gbogbo àwọn mi pátápátá. Gbogbo àwọn tí mo bí síta káàkiri. Ẹ lọ gbà wọ́n wọlé. Ìdí Ọlọ́run máa tọ́jú wọn. Yẹmí má dẹ́rù bà mí náà, báwo ló ṣe ń ṣe ẹ́? Ò ní ṣẹ́kù lágbára Ọlọ́run. Orí bàbá mi lọ́rùn ò ní jẹ́ ó ṣẹ́kù lágbára Ọlọ́run. Báwo ló ṣe wá ń ṣe báyìí? Ọkọ mi, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi, ẹ má ṣe báyìí sọ̀rọ̀. Ẹ má sọ mí dòpò ọ̀sán gangan o. Ẹ̀rọ tàwọn ọmọ yín mọ́ mi lára ẹ̀ kọ́kọ́ ní ṣe yín lórúkọ Jésù. Adúkẹ́, o kì í ṣe èèyàn gidi. Ìwọ wá gbé olórí burúkú, ọmọ òṣì, ọmọ òfò, ọmọ àdánù, ò gbé lẹ́yìn. Ẹ wá ń wo ọkọ mi lọ hospital. Kí ló dé, kí lẹ̀ ń wá, kí ló ṣẹlẹ̀? Ó yá bí mo ṣe ń wo ẹ̀yìn, bí mo ti ṣe kọ́kọ́ wo ẹ̀yìn, jáde síta. Ẹ ti máa dún bẹ́ẹ̀. Kí ló ń ṣe ẹ́ ná? Ẹrù tí ẹ bá ẹ, ṣé wọ́n lẹ́kọ̀ọ́ ni àbí wọn kọ́ ẹ? Lójú mi bí mo tún wá ń pariwo, ṣásìkò tó yẹ kó máa pariwo ni tó bá lórí tó ń lò. Tára Yẹmí ò yá. Ìwọ dúró ń bẹ̀ yẹn. Ṣó ti yí ẹ, kò sí nǹkan tó fẹ́ fi ẹ ṣe. Ṣó ti rí nǹkan tó ń jẹ́ kó máa ṣẹlẹ̀ sí mi? Ṣó ti rí nǹkan tó ń jẹ́ kójú mi máa rí? Kò kí n ṣe fault wọn o, kò ṣe fault wọn, fault ẹ ní o. Jẹ́ ká rẹ̀ yá, má fi tiẹ̀ sí, ṣó ti gbọ́. Wo ìwọ jókòó bẹ́ẹ̀ tí ẹ. Ẹ jókòó. Jókòó bẹ́ẹ̀ tí ẹ. Ẹ jókòó. Ẹ máa wọlé, ẹ jókòó, sórí. Mo ti ẹ lórí tó ń rò rárá. Mo lọ Ọlọ́run bá gbọ́, máa yìnbọn pa yín sí. Àtiwọ́ ẹ̀gbọ́n máa yìnbọn. Ó káre láyé mo kúkú mọ lútẹ́. Lọ jókòó síbẹ̀ kó jókòó sẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ. Come on, go and sit down there. I said you should go and sit down there. Jókòó sẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ, kí ló fẹ́ ṣe? Lórí ìjókòó mi ẹ̀rù tí ẹ bá. Adéyẹmí máa ń dà. Jọ má bínú torí Ọlọ́run. Pẹ̀lẹ́. Àrẹ àkókò yá. Ọlọ́run má jà aṣọ obìnrin fẹ́. Mo ní kó súnmọ́ ọkọ ẹ̀ àbí nǹkan ṣe ẹ̀. Pẹ̀lẹ́. Ṣáà ní pé nọ́ọ̀sì báyìí. Fèyí ló ní kí n má ra àbúrò mi àbí? Kí n má tún lé wàá wá àbúrò mi lọ hospital. Kò sí wàhálà. Màá dì pẹ̀lú Fèyí yẹn ruthlessly. Màá dì pẹ̀lú ẹ̀. Ìwọ àǹtí nọ́ọ̀sì mi ìrò pé bá lẹ́ anybody lè ní kí n má wá àbúrò mi. Ẹ má kó wá sí wàhálà lọ́dọ̀ matron ẹ jọ̀ọ́. Àǹtí ẹ jọ̀ọ́, ẹni ṣorí púpẹ̀ wò, mo kúlẹ̀ mú bẹ́yà yín yóò ní bá jẹ́jẹ́ àárín wọn. Bó ni Fèyí náà wá wà ń sìn? Wọ́n ti ẹ̀sìn díìtì. Ìgbà ọlọ́mọ á dé. Ó dọ̀la kan tó resume. Ọ̀la ní Fèyí máa wá síbi iṣẹ́. Mi ò dẹ̀ lè wọlé wo àbúrò mi. Bí ọlá jà lọ. Ẹ̀ṣítà tata ẹ̀ṣíkú. Ènìyàn rìnrìn ó sọnù. Òmùwẹ́ ti wẹ̀ débi tí ó lè wẹ̀ já. Ibi à ń lọ lẹ́yìn ikú. Ta ló lè sọ? Doctor, nurse sọ pé ẹ fẹ́ rí mi. Yes, Matron. I'm sorry. We lost him. You what? Ká wá máa ṣọ́ra pé bí kú yìí bá dé, kí ló máa ká
mọ́ wà lọ́wọ́ o. Yẹmi. Torí ibi à ń lọ lẹ́yìn ikú. Yẹmi. Yẹmi. Baby. Ká máa ṣọ́ ayé gbé. Baby. Ká máa ṣọ́ ayé gbé. Oh, I tried all I could. Ká máa ṣọ́ ayé gbé. Tí mo ti rò pé màá wá bá mi, tí mo ti rò wípé máa bímọ fún ẹ. Àgbègbè tó pa ẹ mọ́ mi lọ́wọ́. Olórí àgbègbè tó pa ẹ. Bébí, kí ló dé tó fẹ́ mí lẹ̀ báyìí, bébí? Why? My baby. My baby is gone. My baby is gone. My baby. I'm sorry. Fèyí, Ọlọ́run á dúró tiẹ̀, á dẹ̀ ṣe ọkọ fún ẹ. Àwọn ọ̀rẹ́ ẹ̀ náà àdẹ̀ ní fẹ́ sílẹ̀. Jọ̀ọ́ nítorí Ọlọ́run ọ̀rẹ́ mi, igbe ti pọ̀jù, má sunkún mọ́, that's okay, please. Fèyí, ẹkún tó ń sun yìí ti pọ̀ jù. Mo ti sọ fún ẹ pé sórí ẹkún àsùndákẹ́ àti ronú wàhálà ló ń fàṣàgò ara. Bẹ́ẹ̀ni. Please, your tears cannot bring him back to life. Títú, that's okay. Ẹ mọ mi, kẹ́dẹ̀ wá lọ ṣan ojú yín. Ẹkún tẹ̀ ń sun látara ó ti tó. Kẹ́mi ti pa mí o. Kẹ́mi ti bá Kẹ́mi jẹ́ o. Kẹ́mi ti kú. Ẹ̀ṣítà tata ẹ̀ṣíkú. Ènìyàn rìn ó sọnù. Òmùwẹ̀ ti wẹ̀ débi tí kò lè wẹ̀kún já. Ibi à ń lọ lẹ́yìn ikú, ta ló lè sọ? Ní gbogbo nǹkan tá a bá ń ṣe láyé, ká máa rántí pé ikú lópin. Ká wá máa ṣọ́ra pé bíkú yìí bá dé, kí ló máa ká mọ́ wa lọ́wọ́ o. Torí ibi à ń lọ lẹ́yìn ikú, ẹnìkan kò mọ̀ o. Ká máa ṣọ́ ayé gbé, ká máa ṣọ́ ayé gbé, ká máa ṣọ́ ayé gbé. Torí àjùlọ Ọlọ́run lórí ikú ẹnìkan ò lè sọ. Wákàtí tí yóò dágbére, tí yóò dágbére fáráyé.
Ma. Ẹ̀gbọ́n yìí bàbá mi gẹ̀ẹ́tì fún bá dé pharmacy kó fún doctor prescription yẹn wọ́n fún ẹ ní ìyẹ́là méjì àti antibiotics àti pain relief tó wà mẹ́ ìjọ torí ọlọ́ òun ló yẹ kí n rán ọ but òun láti dúró tì mí so tètè wá mi là jọ mo ní ìyẹ́là yẹn tó balẹ̀. Ṣé kí n lọ bá ń bọ̀ mọ́ wa? Ìgbéwà tó di. Fọlọ́pàá bẹ́ẹ̀. Ọkọ̀ tó máa ń ṣe kò máa ṣe sùúrù. Àìní sùúrù ló kó bá mi yàn. Ẹ mọ̀ pé kí ni màá ṣe mí tẹ́lẹ̀ àwọn kò kí ẹ pọ̀ pé mo ti mú ọ̀rá ju bó ṣe yẹ lọ. Ẹ wò mímí ò ṣàlàyé gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí wò ṣùgbẹ́wà tó dé ṣẹ́gbọ́n ẹ pẹ̀lẹ́. Kì í sọ ọ́ kì í sọ bóyá ló bá mi gbómi kaná onígbóná bóyá tún lọlé díẹ̀. Wá bá mi mú dúbẹ̀ wá. Ṣùgbẹ́rù ọwọ́ wa fẹ́ yé mi báyìí nígbà tó kówó fún ẹ pé kó lọ rògùn ó kọ̀ ọ́ rògùn ó mówó ó gbé sílẹ̀ ó mú aṣọ ẹ ó yí padà ó wá gbẹ̀wò lóòlọ ibo ló ń lọ gangan. Wo jọ̀ǹtúrọ̀ Ọlọ́run fi tiẹ̀ ṣe tiẹ̀ o láṣọ tí mo ti wà ń bí kò sí nǹkan tí màdàmú ṣe fún mi o nǹkan tó bá máa ṣe màdàmú kó ṣe màdàmú ṣé oníwọ̀n bówó tó mo rí tó wà lọ́wọ́ mi máa gbọ́ mọ́tò dé lu wa ni tọ́mọ aláàlú òkè ń ṣiṣẹ́ ó ń ṣiṣẹ́ ó ń ṣiṣẹ́ kì í ṣe gbogbo wa ṣiṣẹ́ kú sílé olówó. lóòótọ́ gbogbo wa la mọ̀ pé ọ̀gá tá à ń bá ṣiṣẹ́ èèyàn tó burú ni àmọ́ ó ṣàrí kọ́ndíṣọ̀n tó wà. kò sí tó kọ́ mi pẹ̀lú kọ́ndíṣọ̀n tó wà obìnrin náà lè ṣe security àgàjura wa lọ gba ẹrù yín gbà mú lọ lúwa. Ṣùbẹ́rù. gbàgbàgbàgbàgbà lọ́tọ́ Ọlọ́run. Ṣùbẹ́rù. Ṣùbẹ́rù. àfi kí lọ sọ fún madam. ní gbogbo nǹkan tá a bá ń ṣe láyé. madam Ṣùbẹ́rù ò lọ o. madam. ká máa rántí pé ikú ló pin. madam. tani ma ẹ gbà mí o. madam. madam. madam mo kú o. madam. àṣesílẹ̀ làbọ̀ wá bá o. àbọ̀ wá bá o. Màámi. ìgbẹ̀yìn lójú o. Ẹ wò ọ̀rọ̀ yìí ò yé mi o. ìgbẹ̀yìn lójú o. aburú àfànàṣe onílàdé bá wa aburú àfòníṣe ọ̀làládé bá wa. Màámi ṣé ń jẹ́ wà ní ìsìn ẹ rọra sọ̀rọ̀ jẹ́jẹ́ màámi ẹ sọ̀rọ̀ kí tó para mi sí lọ́rùn o ẹ ṣàgbọ́n nǹkan tá a fà sọ wọ́n ní tèbá ti sọ̀rọ̀ ẹ máa já sọ́jà wọ́n lè ti jẹ́wọ́ màámi ẹ sọ̀rọ̀ kí tó para mi sí lọ́rùn. oníkọ̀rọ̀ ló ti jẹ́. Màámi
ṣé ẹ rò pé ṣeré ni mò ń ṣe ni mi ì ṣeré ẹ sọ̀rọ̀ màámi ṣé ó dé òkè tí ẹ sí problem bí a ti bá kó para mi tẹ fojú sunkún mi dáadáa kó tó di pé já sọ́jà bí àyẹ̀lò ló máa tẹ́yìn lọ́rùn ẹ sọ̀rọ̀. Màámi ewu ní gbogbo ilé ìdẹ́kun ṣe tẹ́ ń gbé sókè tẹ́ ń gbé sílẹ̀ yìí kò lè solve problem yìí ẹ sọ̀rọ̀. Màrúgbó kí ni mo ti ń dúró ṣe gan-an kí ni mo ń dúró ṣe ó yẹ kí n para mi sí yín lọ́rùn ni mo ṣiṣẹ́ mi ìrójú tu ẹ̀ mo fà á lọ́tún mo fà á lọ́sì gbogbo òtí ẹ̀ tó ra mọ́ gbogbo àwọn ẹ̀gbọ́n mi gbogbo ọ̀nà tó ti kú màámi kí ni mo ń dúró ṣe ẹ jẹ́ kó para mi. Adéyẹmí ọkọ mi ṣe sùúrù má para ẹ sí mi lọ́rùn gbogbo nǹkan ṣì ń bọ̀ wá dẹ̀rọ̀ àti pé ẹbí tèmi náà kọ Adéyẹmí ló fà á. Màámi ewu lẹ tún sọ yìí ṣé Adéyẹmí mi tún wá yàtọ̀ sí tèmi ni. Adéyẹmí ni mo bí ẹ fún kì í ṣe kábíyèsí. Màámi kábíyèsí kọ́ ló bí mi ṣé wàá òkè. mo tí mo ń sọ ọkọ mi ó tọrọ ni mo ń sọ fún ẹ. Adéyẹmí sọ fún mi náà ṣé tó bá ní àǹfààní láti gba Adéyẹmí ní jìnnà lọ́wọ́ mi wàá gbà. Rónkẹ́ má máa bí mi lè question yìí mọ́ náà o ti bí mi títí ńgbà tó wà lóyún ṣé máa ń sá náà ni mò ń fún ẹ ní ṣe ní gbọ́mọ́ mi mélòó ni mo bí tí máa máa fi kan ta fara ọmọ mi ni màá má gbà. o máa ń fàwàdà ṣe yẹ̀yẹ̀ ṣá wàá gbọ́mọ lọ́wọ́ mi. ta ló ń fàwàdà ṣe yẹ̀yẹ̀ I'm telling you the truth kábíyèsí ọkọ ẹ ó mọ̀ pé èmi ni mo lọ́mọ mi ó dẹ̀ mọ̀ pé òun ò lè gba ọmọ àlè sí abẹ́ òun ló ṣe sọ lórúkọ mi. dákẹ́jàre o ti máa ń sọ nǹkan tí mi láì jù kí ló dé èwo ni ti kábíyèsí inú ọ̀rọ̀ lẹ̀ ṣé o máa gbọ́mọ lọ́wọ́ mi mo béèrè. Rónkẹ́ náà máa gbọ́mọ mi ó mọ nǹkan lójú mi ti lórí ọ̀rọ̀ ọmọ ni lọ́wọ́ tí n wáyé kí n máa bẹ gbogbo ẹ̀bí ṣu ni tí n má lè bí ọmọ 1 million mi ò máa nǹkan máa pè mí bàbá ọlọ́mọ 1 million gbogbo anything tọ́lọ́mọ bá ṣe fún mi lọ́mọ báyìí n má máa gbà ni. wàá gbà. àìṣe kékeré òpin èèyàn ń ṣe ni kí n tó ju doro sí kọ̀ọ̀gá kí n tó fi fa mi ó mọ̀ pé iṣẹ́ ńlá ni mò ń ṣe ni wọ́n bí pé ṣe máa gbọ́mọ òkè òkú ló kúrè bàbá ọmọ ló lọ́mọ o I own my son and one day I will take him. màá claim ọmọ lọ́wọ́ tèmi. màá claim ẹ̀ tí màá claim wọ́n tó lọ́mọ gan wo ó tẹ ń jẹ́ kí inú máa ṣe mí bákan jẹ́ ló gent jèrè rọ̀rọ̀ wo ló ń sọ yẹn. ẹ gbà mí ṣé ìṣe pé wàhálà lọmọkùnrin fẹ́ dá sí mi lọ́rùn ṣá bó ṣe ń ṣe èyí tó bá dọjọ́ iwájú á máa gbọmọ yìí lọ́wọ́ mi gbogbo ayé wa mọ̀ pé ọmọ àlè ni mo gbé fún kábíyèsí ẹ tí rẹ̀ bá ṣẹlẹ̀ mo fẹ́ fojú sí náà ìtìjú ńlá gbà nìyẹn o kò burú èmi náà kúkú mú rẹ̀ wá bíbá yẹn torí mo pálá gidi kan ni ẹ. wọ́n ní o má jẹ́ oníkọ̀rọ̀ ló ti jẹ́ kí n jẹ́ kó mọ̀ wípé gbangba ló ti máa rún ẹ nínú. má ṣe ayé ló ń gbé o. in fact ọ̀rọ̀ tí o ṣe máa gbọ́ ni o tó mú sọ fún yẹn I don't like that at all. ó máa ń bínú jù. ó máa ń bínú jù nìkan. kí ló wá ṣẹlẹ̀. máa fojú ọmọkùnrin máa gbéjù síta. kí la tí ì sọ́nsìn tó ti sáré. má sọ pé kí ni o tí ì sọ́nsìn o. tí èkè ìzì náà ibà kan sọ̀rọ̀ lásán ni. èmi ni mo mọ nǹkan tójú mi nígbà tí mo wọ ọmọ káàkiri. ṣé tí fẹ́ máa lọ nìyẹn. èmi ń lọ nìyẹn. ó yá mu drink. èwo ni kí n mu drink. ṣé o máa aládùn ọmọ tí ẹni láàfin bẹ́ẹ̀ mélòó lèmi ni ṣé mo ti bí 18 wàá tún máa kọ ọmọ tèmi wàá kà mọ̀ pé ọkọ ẹ̀mọ̀ yẹn ṣe lò ní òbí fún rẹ̀. tó bá tún ṣe mí tó bá dánmọ òun náà lónìí. ọ̀wé bí kan jẹ́mi náà ju dòrò sí mo ti ń fa omi jáde iṣẹ́ mo ń ṣe ń bẹ̀. ẹ pẹ̀lẹ́ bàbá onídòwò. o ṣeun ìyàwó wa promise kan ni o. kẹ́ni. òun ò mọ̀ pé èèyàn nífẹ̀ẹ́ náà ló ṣe máa ń ta sí mi anyhow but one promise. kí ni ẹ. tí mo bá ti mu díríǹkì lọ́wọ́ ẹ̀ díríǹkì méjèèjì tó ràn jùmọ̀ mi yẹn máa tún mu àwọn méjèèjì. ṣé o fẹ́ fàgbẹ́ ni. jẹ́ kí n fàgbẹ́ èmi kọ́ ni mo ní kábíyèsí má lẹ́nu. òde o. máa mú. ó dá ìwọlé ní. ọmọ pé wọ́n kó ṣúgà sí ni. mo ti pa iná sí.
ṣe sùúrù gírígírí ẹ ti kò dúró. mo ti fi májèlé sínú ọtí tí mo fún bàbá ẹ̀ bù. májèlé yẹn kẹ̀dẹ̀rẹ́ díẹ̀díẹ̀ ló máa ń pààyàn. kò sí ẹ̀dá alààyè kan tó fura sí mi. nǹkan táwọn èèyàn rò ní pé ìyàwó Adéyẹmí ló pa á torí pé oníjọ̀gbọ̀n ẹ̀dá kan lọmọbìnrin náà. gbogbo ìgbà ló dẹ̀ máa ń ṣèlérí pé òun ló pa ọkọ òun. Màmí, ẹ ṣèyí tán. ọkọ mi nítorí ẹ náà ni mo ṣe ṣe gbogbo wàhálà yìí torí pé mi ò fẹ́ káwọn èèyàn mọ̀ pé ọmọ àlè ni ẹ́ àti pé kábíyèsí ti gbà láti fi ẹ́ ṣọmọ. nǹkan tó mú mi gbé ìgbésẹ̀ yìí nìyẹn. Anthony Adeyemi ni bàbá ẹ̀. Mami. Mami. Ìgbẹ̀yìn lójú o. Mami. 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 Obìnrin. Ọláyà ó ṣe ní Adéyẹmí ni bàbá mi. Tó bá rántí kó yá ṣe rere. Adéyẹmí. Orúkọ ẹ àtọ́jú ẹ ó jẹ́ kí n rántí àbúrò mi Anthony Adéyẹmí ọmọ olúgbọ́ ọmọ Àrẹ̀sà ayé tó tó. Àmọ́ mo dúpẹ́ tí mo wà láyé tí mo mọ̀ pé fèyí ṣàrà kan ló pàdé Yẹmí. Grandma, ó ti tó ẹ má sunkún mọ́. Gbogbo wa rò pé fèyí ṣàrà ni àṣokàn lára gbóná lásán ni. Fèyí ṣàrà Adéyẹmí ọ̀run rẹ̀ yín o. Ó ti tó. Adéyẹmí, mo bẹ̀ ẹ́ ni. Ṣé nígbà tí ìyá ẹ tó sọ fún ẹ, ṣéyàn wà ń bẹ̀? Èmi àti wọn àti Ọlọ́run la wà ń bẹ̀. Mo ti gbọ́. Adéyẹmí, bàbá ẹ bímọ púpọ̀, ó lẹ́gbọ̀n, ó lábúrò jàǹtìrẹrẹ. Bẹ́ẹ̀ ṣe máa wá mọ́ra yín, Ọlọ́run á kọ́ mi mọ̀ ṣe. Àmọ́ kò dá tó ìpè kó wájú ọmọ àlè lọ́sàn-án gangan. Lọ́mọ ajọ́ ọmọ ọba lọ́mọ ìdíyà, Ọlọ́run á kẹ́ ẹ. Àmín mà. Àmọ́ kò ní lọ́kàn wípé àwọn ẹ̀jẹ̀ wọ́n pọ̀ o. Bí ìran ẹ̀ àti ran àwọn ọmọ bàbá ẹ̀ bẹ́ẹ̀ ṣe wá níjọ fẹ́ra yín, Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe o. Ó ti tó. Grandma, ẹ má sunkún mọ́. All will be fine. You understand? Ẹ má sunkún mọ́, ó ti tó, it's okay. Gbọ́, àmọ́ inú mi dùn pé mo rí ẹ̀gbọ́n máa búrò mi ní ẹ̀ o. It's okay, Grandma. It's okay, ó ti tó, ẹ má sunkún mọ́, ó ti tó. Gbogbo àwọn ọmọ ọgbà bẹ́ẹ̀ máa ń ṣokùnfà bẹ́ẹ̀ ṣe máa mọ́ra yín kẹ́jìra yín lọ́kọ̀. Ìdúrókù ọ̀dọ̀ ọjọ́ àrùn ọ̀dọ̀ ṣù. Gìràgìrà kò ló lé ayé mọ́, aráàlé wa ó dẹ̀ fẹ̀sọ̀ ṣe, kádé orí rẹ̀ má lọ ṣìbọ̀.
adébáṣígbọ́ ẹlòmíràn ní òde. lótìtọ́ ohun abáfi sílẹ̀ tá ó sọ ìyẹn ṣàlèwúrẹ́ ń gbé o ṣùgbọ́n àfẹ́léwúrẹ́ àwa lọ ń yàgà ṣàfẹ́ pé ewúrẹ́ nìyí o ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ o. lótìtọ́ ó tọ́ka jowó ó dẹ̀ tọ́ka fẹ́ràn àyànfẹ́ ẹni ṣùgbọ́n bówú jíjẹ bá ti pọ̀ jù wá bá ṣiṣẹ́ bá ti wá adé orí ẹni lè ṣí bọ́. adé ẹni ló máa pè é lámòdì wèrè pọ́nbélé lára tá a máa pè é o olólùfẹ́ rọra. gíragíra kò lólé ayé mọ́ aráàlú wa o.